ọmọ tó yọ fọmọ sùn yóò gbòòrò ẹ̀yìn kò sí yìí ẹ̀ẹ́dì tí a tó fi ń pọmọ ní ìsìn ẹ̀sìn ọmọ Ọ̀yọ́. ṣùgbọ́n tó ọmọ bá ń ké ń jọ wọn ó kì àwọn tí kọ́kọ́ lè máa mí ọ̀hún bàbá ya ara rẹ̀ ọ̀hún balẹ̀. ìlàjú mi gbogbo tí ò sí tẹ́lẹ̀ ò ti wà ní ìsìn social media Facebook WhatsApp gbogbo ẹ̀ báwọn. bọ̀ àwọn aláwọn bọ́ọ̀lù yẹn ṣe wọ́n wà máa dùn wọ́n aláwọn mí náà ló yẹ pé wọ́n parun. sẹ́mi pé irú àwọn aráàlú òkè ọ̀pọ̀ lọ́dọ̀ ti mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí a bí kò sí o. kéèyàn kí ọmọ jù lọ́rọ̀ kí ọmọ yóò tó bóòlù ó sì ẹ̀sẹ̀ ẹgbà tó dáa ẹgbà àwọn ọmọ tí wọ́n mú lọ skul ní ìsìn ẹgbà táwa fi lọ skul ọwọ́ owó tètè bá mẹ́ta wọ́n mú mi lọ skul ọwọ́ mi ètè tí wọ́n tó dá mi fún bẹ́ẹ̀ ṣe kọ́ ọmọ ti sọ̀kalẹ̀ ni gba àwọn ọ̀fà wọn kọjá ní ọmọ tó yọ fọ́mọ sùn yóò gbòòrò ẹ̀yìn kò sí yìí ẹ̀ẹ́dì tí a tó fi ń pọmọ ní ìsìn ẹ̀sìn ọmọ Ọ̀yọ́ yóò ti wù ẹlòmíì ò tún pé táyà báyìí ọ̀làjú ní àtàwọn èèmọ̀ pọ̀lọpọ̀. Oríkì yẹn ó dàbí pé kankan wà tó rọ̀ mọ́ ṣé mo pé ń gbà yẹn báyìí tó yẹ pé tọmọ kékeré máa ń ké tó bá rọ̀ wá ní ẹkún lẹ́kọ̀ọ́ mú kí ló sí ilé wọn kí ni ṣé kankan wà ní ìdílé tó máa ń ṣe fún ó ní ti pẹ̀lú ìdílé. ṣé àmọ̀ yìí pé àìdílé oríṣiríṣi wà wọ́n lè lọ pa lọ́mọ tó ti yẹ ìdílé ìfẹ́ tó sọ pé wọ́n lè ní alágbà wọ́n ṣèkú tó ti yẹ gbogbo àwọn báwọn ní oríkì ṣùgbọ́n tó ọmọ bá ń ké ń jọ wọn ó kì àwọn tí kọ́kọ́ lè máa mí ọ̀hún bàbá ya ara rẹ̀ ọ̀hún balẹ̀. ètò àgbàlagbà tó ti tó 35 years mo pè ìjọba àbúrò bàbá rẹ̀ wá sí ọmọ kékeré kankan ọ̀nà ẹgbẹ́ fún wàlàjà ṣé ẹ mọ oríkì mo lè mi ọ̀hún ó ní ẹ̀dá pẹ́ tó kì 10,000 ló kù yà inú rẹ̀ sáà nù ní ó lóun wà sọ̀rọ̀ wọ́n mọ̀ gbọ́ lára rẹ̀ tó ń bá níyàwó yọ wà mọ́ kì í bá wọn. wọ́n bí wọ́n máa kí ọmọ. oríkì dá o.